Mo kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé tó ń bẹ lóko. Mo ní kankan tí mo order láti Amazon tí wọ́n dẹ̀ bá mi drop ẹ̀ sí close to the train station yìí nísìn fún ìtorí pé mo mọ̀ pé mo máa travel gbà bíbà kọjá so kó lè convenient fún mi ni mo ṣe ní kó bá mi gbé wá sí bíbà nígbà tí mo ti fi code mi sí ṣe sọ ó ní please collect your parcel and close the locker door. Your locker is open on your left. So in tí mo order òun ló wà nínú ibíbà àbọ̀rọ̀ mòye nísìn ṣe rí tá bá ń sọ pé a fẹ́ gba country tó wà digitalize ẹ jẹ́ kí n kọ́kọ́ mú n tí mo order yẹn kí n mú kúrò kí n wá lè máa sọ̀rọ̀ bí méjì mẹ́ta ká tó máa tẹ̀síwájú. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ láàrin wa. Now mo ti mú package mi n tí máa dẹ̀ ṣe nísìn ni pé màá kọ̀ rọra ṣe kí ni bam mo ti padà. So ẹni tó bá fi wá pick nǹkan ní bíbá ó gbọ́dọ̀ fi code ẹ̀ sí. Code yẹn máa wá sínú email ẹ̀ àbọ̀rọ̀ mòye nísìn ṣe rí until tí gbogbo wa bá agree pé Nigeria ó fail kò dẹ̀ sí point ká máa ní sympathy fún bí ṣe máa ń sọ. The more tá bá ní sympathy fún ìlú tí kò ní sympathy fún wa is a waste of time. Ẹ jẹ́ ká demand fún full independent Yoruba country. Tá bá ti gba full independent Yoruba country then a lè tètè sí build the kind of society tá fẹ́, the kind of life tá fẹ́. Engineer kan ló ń ṣiṣẹ́ lọ yẹn nísìn fún torí pé kí ni owó tó ń pa nínú ticket kò ń ṣe owó kékeré. So and tá bá dẹ̀ sọ fáwọn èèyàn pé information ẹ̀rí metro newspaper wà rọra mú paper láàárọ̀ èmi ti mú tèmi as usual wà mú paper ọ̀fẹ́ ni àbúrò wọ̀nyé nísìn engineer ló ń báṣẹ́ lọ báyìí nísìn tó ń repair in tí ó ní láti repair látara pé kìíní yẹn ó ti wà fault ó ní iṣẹ́ tó láti ṣe. Gbogbo interṣe ń sọ pé a lè continue mo tó fẹ́ fi nǹkan kan wọ̀n wá ní petrol station tí ó wà ní iwájú wa níbẹ̀ yẹn tí wọ́n ti ń charge àwọn electric cars. Koikimedia bringing the world closer to your doorstep. Again, that is the train station tàti lọ picking kan lọ́dọ̀ Amazon tó ń pè ní Northumberland Park. Mo kí gbogbo wa pé nígbà tí anáwọn sisters wa náà tí wọ́n fẹ́ ṣe irun tó fẹ́ ṣe this and that wọ́n mọ̀ pàṣẹ yẹn nílé but kò sí opportunity wọ́n ní owó láti fi bẹ̀rẹ̀ gbogbo kínní ó ń jẹ́ kó fa ìfàsẹ́yìn ó dẹ̀ ń fa backwardness sí ilẹ̀ Yorùbá nítorí pé ilẹ̀ Yorùbá ibi tó dání tó dẹ̀ wà interesting láti gbé but the problem tá à ní ni pé àwọn jẹgúrújẹrá wọ́n fi jẹ́ kí ọmọ Yorùbá ṣe àṣeyọrí ìdí tí àwa ṣe sọ pé no enough is enough ẹ jẹ́ ká withdraw away from the contraction ẹ jẹ́ kí n lọ fi ṣẹ́rí fast clean energy EV power fáwọn tó ń lo electric car wàá gbé mọ́tò ẹ wàá gbé wá síbí báyìí wàá charge ẹ tó bá ti charge ẹ tán wàá ṣe kí ni wàá move on. Tó o bá dẹ̀ ní electric car tó jẹ́ pé wọ́n tó ṣe ń lo petrol àti diesel wàá ṣe the same thing sórí electric cars lọ ń gbé wá síbí báyìí láti ṣe kí ni láti charge. So gbogbo eléyìí la ṣe sọ pé a lè wà nínú country tó ń put wa backwards. There is no point. We need to pull out now. Òun ṣe pé ká máa sọ pé ó di next year ó di 2 years from now. We need to pull out now. Àwọn olóṣèlú mọ̀ pé tá bá ti gba Yorùbá country tá wà lórí Yorùbá land wa just like England ilẹ̀ ní bíbáyìí Scotland ilẹ̀ Scotland Wales ilẹ̀ Wales. Why then are we living in denial? Why are we pretending, knowing fully well that the country is not working? Ìlú country yẹn ò lè ṣiṣẹ́. It's a waste of time. Let us get the hell out of Nigeria now so that we can move forward and decide our life. Àwọn tó ń decide the life wa yìí olórí burúkú ni wọ́n ní kankan tó lè offer. Wọ́n ti decide the life here for too long and it has taken us backwards. And now we need to take our life back. A ní láti gba life wa padà. If not, life wa máa wà backwards. Ẹni tó wà labroad ó ń suffer, ẹni tó wà ń lé suffer. Ìjọ́ la máa ṣe gbogbo yẹn dà. Mo kí gbogbo alẹ́ nǹkan sí pé sórí bus stop wàá dúró fún bus. Tí bọ́ọ̀sì bá ti dé ò ní láti pariwo kò sí àgbèrò lójú títì kò sí àgbèrò kò sẹ́ni tó nù ẹ́ wàá sanwó wàá wọlé with dignity iṣẹ́ tí wọ́n ń ṣe dignity ni kò sí àwọn tó máa gba owó títì
gbogbo owó tó ń gbà tí wọ́n fi tún lu ṣe òun ní Nàìjíríà ṣe rí bó ṣe rí yẹn. Ẹ jẹ́ ká get the hell out of Nigeria now so that we can move back into a society that works. My name again is Koikimedia, bringing the world closer to your doorstep as we continue to give you all the latest updates. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kẹ́ mọ̀, the Tottenham Stadium is behind. Ṣé rí gbogbo àwọn létẹ̀ rí yẹn? Gbogbo àwọn létẹ̀ rí yẹn tó bá jẹ́ pé wọ́n ń kọ́rọ̀ àwọn ilé náà sí ilẹ̀ Yorùbá, gbogbo àwọn ilé tó rí tẹ́rí tó gùn yẹn, most of àwọn èèyàn wa wọn ní máa gbé nígbé olòṣì, wọ́n máa gbé nígbé ọlá tó jẹ́ pé wọ́n máa wà respected, but wọ́n ò fẹ́ jẹ́ kí ẹ ní dignity. Wọ́n ń gba dignity lọ́wọ́ yín, and nobody ti gba dignity lọ́wọ́ ẹ̀ is a time waste. So ọmọ 40 years old kò lè gbé ní ilé màmá ẹ̀, àbí ó sì ń gbé ní ilé màmá ẹ̀ rather, kò lè lọ dágbálé. Ọmọ 50 years old kò níṣẹ́ lọ́wọ́, so nígbà wo lẹ wá fẹ́ bẹ̀rẹ̀ life? Ọmọ 40 years old ó ń struggle, ọmọ 20 years old irọ́ ló ń pa fún. Gbogbo eléyìí làwa ṣe ń sọ pé enough is enough. A ti try pẹ̀lú Nàìjíríà, ẹ jẹ́ ká withdraw látara Nàìjíríà, ká lè lọ sí progression, ká lè get the hell out of the messed up country known as Nigeria. Once again, my name is OLAYOMI KOIKI. Koikimedia, bringing the world closer to your doorsteps.